The Oyo State Security Forces say that they have arrested a local pastor suspected of serving as a key logistics supplier to the armed groups responsible for the mass abduction of school children and teachers in Orire local government area. The pastor is alleged to have provided weapons, ammunition, drugs, vehicles, and operation gear to the bandits, with his clerical status reportedly helping him pass through checkpoints undetected. Security agencies are withholding the pastor's full name and church pending further operations to avoid compromising ongoing rescue efforts. I mean, this arrest, Rufai, if confirmed, goes to the heart of a question Nigerians have been asking since the abduction began. How are these bandits, terrorists, being supplied and supported? Now, a local pastor may be part of the answer, but we must be clear. This alleged criminality is not representative of any religion, but is a sobering reminder that the network enabling Nigeria's insecurity has many faces, and some of them may be hiding in plain sight. Anyway, that's not a representation of Christianity or any religion. I must have that's a criminal. And also, that's how I also say, when somebody from a certain ethnic group does something or commits crime, it's not the representation of the entire ethnic group. Yes. Not all Fulani people are criminals or terrorists. Right. They are good Fulani people, not a representation. But you know what this story just shows, that there's a local ecosystem that funds all of this crime and criminality. Yes. So can we seep into the local ecosystem that provides the logistical support that fuels the economy of crime? And I'm happy that we started to seep into it. Let this pastor tell us more about these people. Right. And secondly, shebi these terrorists, they have family members. Nigerian government go and pick up their family members. They did it before now. You remember someone that was kidnapped in Bayelsa then? I think it was a legal person, was kidnapped in Bayelsa. You know what the opposing faction just did? They went to kidnap his own family member. So they said, when you bring our own family member, we'll bring your own family member too out. So it's tit for tat. No, that's not legal. All right. You know, the Nigerian law says is the person who commits a crime that should be arrested. At the time when you don't go and arrest third parties. At the time when the kids are in the bush, you see, Dr. But they don't need to tell us when they do it. Our one is that they should bring the kids out. All right. If government goes ahead to do that, they don't even need to tell us. All is that they should look for every means possible to bring those kids out. That's just it. You can quote law. Snake in the bush. Rain, you know the rain has been falling lately. You are quoting law here. You don't arrest third party and everything. They should do what they need to do. Government on this, bring out those kids. That's my own concern. This is the main point. This is quite a shocking the Bible story. tells us in the book of Matthew, chapter 15. Go ahead, Pastor. Verses 16 to 7, chapter 6, verses 15 to 17. That in the end times, and it looks like we are at end times now, there will be false prophets and pastors who will appear in sheep's clothing, but who are wolves, ravening wolves, and ye shall know them by their fruits. This is a confirmation. Right. In Matthew 24, verse 24, the Bible also tells us about these fake pastors that will come. But it warns in the first book of Timothy, the same holy book, that believers should beware. Right. So all these people who have turned pastors into gods, this is a reminder of the book of truth, the book of life, what it says about all these pastors who turn the doctrine on the earth, who appear as sheep but are wolves. The producer is asking, is it New King James Version? But King James Version. I'm quoting King James Version. You know what? He's a false pastor. He comes in the garment. Our viewers have to come to your church. The same man will go to church and he will be telling them, let somebody say hallelujah. This is unfortunate. It's a false prophet. Very, very sad. Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Mo fẹ́ ṣe fídíò eléyìí dákun gbogbo ẹni tó bá rí fídíò eléyìí mo fẹ́ kí fídíò eléyìí kó dọ́dọ̀ olóyè Sunday Igboho àti gbogbo wọn ti ṣàlàyé fún wa pé yóò wá bá ní yóò wá ilé bàbá wa bá ní yóò wá sùn ilé bàbá wa bá ní
ẹ sọ fún pé tí ọba wa babalá tó bí gan wèrè ni ṣé àwa la pa bàbá wọn àbí àwa la pa babalá bàbá wọn àbí olè wọn ló mú rí níbà ni ẹ ṣàlàyé fún kí tó bá Sunday Igboho kò ní owó epo tí ó fi wá bá ní kó pé wọ́n á sẹ́ndí 10 million sí mo ti rí pé hilos tútù ọmọ pé hilos máa mú epo kọ́ wa wà láti Sunday Igboho tó bá ti dé bá ní tó bá ti padà gbogbo nǹkan tí mo wá wáyé léyìí ọlọ́nkọ́ máa fún mi. ilaha illahu mo fi tóbi Kùránì búra wallahi Sunday Igboho kọ̀ máa kákàn oní ògùn kákà gbogbo ògùn tó ní tó máa fi ti gbẹ́jẹgbẹ́jẹ irọ́ ni alukurani làwọn tẹ̀lé alukurani làwọn lò wallahi agbára alukurani agbára anabi Muhammadu tó bá ti dé bá ní wallahi tàlá kò ní padà tó bá ní irọ́ ni andúró dùn tí ó bá padà kọjá ọmọ Yorùbá gidi kọjá ọmọ Oòduà olóṣì Oòduà lọ́jẹ́ dákun ẹ̀ mọ́ fẹ́ kí ẹ ṣe ń di fífọ́ rí fi. ẹ̀yin ẹ bá mi ṣe àṣẹ sí i ó ní lọ tí Sunday Igboho bá wá sí bá ní ó ní tó bá padà ó ní gbogbo tó ń bá wá láyé òun kó máa rìn àṣẹ o. bó ti wí ló máa rí ọmọ Fúlàní bó ti wí ló máa rí èyí òwì yẹn àárọ̀ mọ́ tó Sunday Igboho máa wá sí Bání ó máa wá padà ọlá pé ó jẹ lórí ilẹ̀ Yorùbá ó mu lórí ilẹ̀ Yorùbá ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹun ó gbórí ilẹ̀ Yorùbá ó mú mi ọmọ Fúlàní ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹpo ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹja ó wá gbórí ilẹ̀ Yorùbá ó rokúrò ọmọ Adéyẹmọ àṣẹdọwọ́ àwọn alálẹ̀ bá wa àṣẹjọwọ́ àwọn alálẹ̀ orí ilẹ̀ tó dúró sí yẹn ó máa ṣiṣẹ́ lòdì sí ẹ ṣáá ni a ti dójú ẹ o wàláhì ó ti dójú níbi tá a bá dé yìí ó ti dójú ẹ ní sẹ́yìn ilẹ̀ wọn bá ti ń pokọ Sunday Igboho ní aburú ilẹ̀ Yorùbá máa ṣiṣẹ́ lòdì sí ṣáá ni tó bá ṣàṣìkò tílẹ̀ tí òòrùn mú á gbóná lòdì sí yín lára tó tútù bá mú á tutù dùn fún yín ẹ tutù ẹ níní ìjàmbá máa ṣí ẹ ìjàmbá ti sọ lẹ́yìn onílé ti tají àti jí lójú oorun ìjàmbá ṣọlẹ̀ onílé tají o ìjàmbá ṣọlẹ̀ o ìjàmbá ti ṣe yín gbogbo ẹ̀yọ́ lórí burúkú ọmọ Fúlàní tẹ́ ní wá lára àgbá kò ṣe yín ìjàmbá ṣe yín òfò ṣe yín lórí ilẹ̀ wa ẹ fẹ́ ké now mo fẹ́ gbé wèrè yìí wá tí mú ẹ dàbí ẹ kọ́kọ́ gbé wa gbogbo ní máa play video short mi ní máa rojọ́ pẹ̀lú ẹ káwọn èèyàn lè bá wa dá sí ètò. àwọn màálù kan ló wà níbí. yes ilé wọn ni kẹ mọ́nítọ́ ń gbé. kájí ẹni tẹ́ ń wo Ìfàlí lórúkọ ẹ o Saheed Shittu lọ́kọ ẹ̀ ìyàwó Saheed Shittu ni ìyá yìí ó pàdé àgbàlagbà lójú ọ̀nà ó lọ fọ̀rọ̀ lọ ó mọ̀ bóyá ó ya wèrè dàgbà ni ó mọ̀ bóyá ó símú dàgbà ni nọ́mbà 1 ọmọ Fúlàní ni torí pàtó ń dá sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹ̀gbọ́n ẹ̀mú kò náà kan eyín góòlù mẹ́nu òpònú fara yí kọ́tà ó kan eyín góòlù mẹ́nu nígbà tó ń dá sọ́rọ̀ àwọn mùsùlùmí wọ́n gbé fọ́tò ọkọ ẹ̀ jáde Fúlàní lọ́kọ ẹ̀ wọ́n lọ ẹ̀ máa wọ Fúlàní jẹ́ máa ń wọ́n náà yẹn bẹ́ẹ̀ fọ́tò ọmọ ẹ̀ fọ́tò ọkọ ẹ̀ fọ́tò grandchildren ni wọ́n gbé ogun wọn jáde olóhùn fẹ́ advice Sunday Igboho Fúlàní fẹ́ advice Sunday Igboho jẹ́ ká gbọ́n nǹkan tó sọ ẹni òfò Fàlí ó jẹ́ kan ó máa dààmú ní mú ẹ̀ bí ọṣẹ ìyàwó yẹn tọ̀rọ̀ èmi mo ní mú mi tóbi imú tiẹ̀ tún ní kí ló ṣubú tẹ̀ o ẹ bá ti dóko Fúlàní báyìí láti òní sí lórí yín mọ́ ẹ bá ti dó oko tó ti tìbọn màálù ní ìjọba ti tìbọ̀ yín nìdí bá a lákàyè lórí yín mọ́ orí yín máa ń yí ni sọ̀rọ̀ wèrè. àwọn màálù kan ló wà níbí. yes ilé wọn ni kẹ mọ́nítọ́ ń gbé tó bá háìdì sí mẹ́rin. ẹ̀rí wọn èèyàn kan máa wà nínú gbó ìbáyìí tí màálù ṣe wà ń bẹ̀ báyìí. ṣáìdì bẹ̀rẹ̀ ló wà. fẹ́ràn àwọn màálù yẹn níbí. yes wọ́n ní
àwọn yẹn wà mẹ́ẹ̀. yẹn wà mẹ́ẹ̀. ẹ̀rọ màlúù yẹn ni. àwọn màlúù yẹn. káàdì fún bẹ́ẹ̀ yẹn. káàdì fún bẹ́ẹ̀ yẹn. ẹgbẹ́ wọn ẹkún iṣẹ́ takuntakun alábòsí ẹkún iṣẹ́ ìlú ọlọ́run yóò jẹ́ kí gbogbo wa ó jèrè aláwa àní ṣàṣetì o àṣeyọrí la ṣe. mo fẹ́ béèrè question bíi méjì bíi mẹ́ta ni ó yá ní mi ìgbà tí mo rí kíní clips tí mo fi sí òkè mi yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n kó tó di pé mo sọ̀rọ̀ lórí rẹ̀ òwe Yorùbá kan sọ wípé ẹnu ní parọ́ ọkàn ní sòótọ́ òwe Yorùbá sọ wípé tí ẹni tá à ń tàn kò bá mọ̀ ẹni tó ń tànyàn yóò mọ̀ ní èyí tó fi hàn wípé ènìyàn méjì kò kí ń pòfórọ́ wọ́n wá ní tírọ́ bá gbé lógún ọdún wọ́n ní ọjọ́ tí. ẹ wo owó tó ń pa sí dúróònù táwọn olóyè gbé wọnú igbó ẹni tó ń parọ́ fún òbá mọ̀ ẹni tó ń parọ́ máa mọ̀ owó yẹn ń ṣètò owó àdìsá tó ti gbọ́ ẹlẹ́kẹ̀bí pọpọ́ọ̀fù yá súlẹ̀ sọ̀rọ̀ wèrè. òótọ́ bá gbé òní yóò bá pẹ̀lú kíní dúróònù tó wà ní òkè yìí ṣé àwọn Fúlàní lẹ̀ ń dọdẹ ni àbáwọn báńdíìtì ṣé olúkálùkù ń ṣe títí tiẹ̀ lọ́tọ̀ ni àbí gbogbo yín ń ṣiṣẹ́ papọ̀ ṣé àti gọ́fìmẹ̀ntì àtàmọ̀tẹ́kùn àti ìlú ẹkùn àti OPC ṣé gbogbo yín ń ṣiṣẹ́ papọ̀ ni àbí olúkálùkù ń ṣe títí tiẹ̀ paparazzi yìí ti pọ̀ jù. paparazzi ti pọ̀ ní jù ìgbà tí lẹ́nu wọ́n sọ wípé àwọn màlúù kan nìyí Fúlàní ẹnìkan yóò wà pẹ̀lú rẹ̀ ilé wọn ni yóò wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n sá pamọ́ sí àwọn wo ni yóò sá pamọ́ síbẹ̀. ṣé ní ọjọ́ tí àwọn yẹn ń bọ̀ wọ́n sọ wípé wọ́n kó màlúù lọ́wọ́ ni ẹ jẹ́ kí gbogbo wa ká ṣiṣẹ́ papọ̀ tó bá jẹ́ pé àwọn Fúlàní ló wá kó wọn ẹ ti rí wọn. so Fúlàní kọ́ ló àbí kì í ṣe gbogbo àwọn Fúlàní tó wà níbẹ̀ náà ni báńdíìtì ni wọ́n pè wọ́n agbésùnmọ̀mí kò bí Yorùbá kò bí Fúlàní kò bí Haúsá kò bí anything. ẹlẹ́kẹ̀ẹ́gbádì kankan. tí ó wá dàbí pé paparazzi yìí ó ń divert attention wa kúrò níbi normal problem wa. problem ló máa pa ẹ́ dára. lónìí Sunday ti lè Ìgbòho ti lọ Òkè Ògùn ó ti lọ Ìgbòho ó ti ọ̀dà àwọn Fúlàní ó ní kí wọ́n kó wá. ó dùn wèrè mi ò rí ẹgbẹ́ ìsìnkú tí wèrè yẹn ń sọ ń bẹ̀ yẹn lẹ́ni Sunday Igboho ó ní orúkọ Sunday Igboho ó ń divert attention Nigerians ó fẹ́ gbọ́ anybody tó bá release fídíò lọ́wọ́ ó fẹ́ ṣọ́ọ̀tì ni Igboho là ń wò lọ́wọ́ yìí bọ́ọ̀dì tó bá release any video ó fẹ́ lùsì ni Àdìsá là ń wò lọ́wọ́ yìí Mẹ́tẹ̀ẹ̀tọ́lá là ń gbọ́ lọ́wọ́ àgbọ̀n kankan àgbọ̀n nánà wọ́n ti gé tiwa lọ torí inú tó wá ń gbé wúrẹ́ Fúlàní ni tó ń fẹsẹ̀ Fúlàní ni ó wá ń